ẹni tí Lailatul Qadri wà bá láyé oríire ni o àkọ́kọ́ ń bẹ̀ tí Ramadan bá kọ́ bẹ́ẹ̀ láyé náà oríire ni tọ́lọ́ bá ní kí Ramadan bá yẹn láyé tó jẹ́ mùsùlùmí tó dẹ̀ gbà á ẹgbẹ́ bọ́lá ọ̀sẹ̀ ni àgbà dáadáa tó gbà á tó ṣe rádaràda nídìí ẹ̀ oríire ńlá ni ká tó wá ní ẹni tí Lailatul Qadri bá bá láyé torí pé inú oṣù yìí ni Ọlọ́run sọ Al-Qur'ani kalẹ̀ tí ò sí àríyànjiyàn ń bẹ inú oṣù yìí ẹ rí i pé àwọn àgbàlagbà wọn máa ń sọ fún wa wípé àwọn àgbàlagbà tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ ànábì náà lọ́tẹ̀lé mẹ́wàá àkọ́kọ́ nù Ramadan ìkẹ́ àti ìkẹ́ni mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì àforíjì ni mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta tá máa bẹ̀rẹ̀ ní láti bẹ̀rẹ̀ láti ní yìí ó ní ó máa ń sọ ẹrú dọmọ àlìjánà ni ó ti yẹ torí pé itikon a máa fi ń bọ́kùn ẹrú kú a máa fi ń bọ́kùn iná kú lọ́rùn gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo torí pé oṣù yìí that 30 days ó kún fún oríṣiríṣi ìkẹ́ látọ̀dọ̀ ọlọ. bàbá Sabil Najati alhamdulillah Sheikh Alfullany Alfullany dókítà àti gbogbo ayé mọ̀lẹ́ ni ó ní bí sábà ti bẹ̀rẹ̀ ó sì ní ohun tí ẹ fi pèlè gbogbo ẹ̀ náà ó ṣe aráàlú lè ní ǹjẹ́ ti èròǹgbà náà pé yóò padà rí báyìí. ṣe rí àkọ́kọ́ ń bẹ̀ ni pé kò sẹ́dá tí máa ń ronú pé kó má ga láyé kódà àwọn òbí wa tán bí wa ń jọ tó bá ti bí wa tó bá ti fún wa lórúkọ ni wọ́n á ti máa ṣàdúrà pé ọmọ tá a bí yìí o kó lálùbáríkà o ọmọ tá a bí yìí o kó ṣoríire o ọmọ tá a bí yìí o kó má ṣerú ẹgbẹ́ o àbí bá ṣe tọrọ fẹ́mi jọ́tọ́ bí mi bẹ́ẹ̀ náà tọrọ fẹ́ni kọ̀ọ̀kan wọn jọ́tọ́ wá bí wa ó wá kó lọ́wọ́ kádàrá bẹ́ẹ̀ náà bá ti wá ń dàgbà díẹ̀díẹ̀ tó ń kàwé tó ń lọ lé kí wọn náà máa bẹ lọ́hùn tọ́lọ́njọ́ bàjẹ́ ṣẹrú ẹgbẹ́ ọlọ́njọ́ gbémi ga pílánì wa bá a ṣe máa ń pílánì irú èmi tí mo ń sọ̀rọ̀ yìí nìsín èyí tí ẹ pílánì pé ṣàfà láyé bọ́ọ̀lù ni mo fẹ́ rò pé máa gbàjẹun láyé bọ́ọ̀lù mo mọ bọ́ọ̀lù pílẹ̀sà nígboro àbílẹ̀ kò yìí àtẹ̀kọ́ àti lọ́rin ẹ̀ ń gbá bọ́ọ̀lù gan kódà mo lórúkọ tó máa ń pè mí ó kọ ọ̀rẹ́ yẹn gbà tí mo jẹ́ tó jẹ́ football name mi fancy náà máa ń pè mí láre fancy torí pé fancy bọ́ọ̀lù yìí máa ń gbá wọ́n máa wá rẹ́ǹtì mi láti skul kan sí skul kan ni nígbà náà lọ́hùn àbàtà àwọn òbí wa ní láyé ìwọ máa fà ó gba bọ́ọ̀lù bó ṣe di wípé ọ̀nà tó wá mú wa rìn náà tá a dẹ̀ rìn ọlọ́run ẹ̀ bá fi àlùbáríkà sí níwọ̀nba kọ́lọ́run ṣe ká àlùbáríkà yẹn kó tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. káwá lè gbá bọ́ọ̀lù tó lè rí báyìí. ó lè rí bẹ́ẹ̀ o lábẹ́ kádàrá. lábẹ́ kádàrá. ó lè rí bẹ́ẹ̀ ibi tọ́lọ́run bá tó lọ́wọ́ gbé yẹn ga láyé lábẹ́ kádàrá. ó lè rí bẹ́ẹ̀. kẹ́tọ́ wá ti àpàrà jásí lórí ìdádúgbò yìí bàbá ó ní ọ̀pọ̀lọpọ̀ ogun ó ní ọ̀pọ̀lọpọ̀ ọjà pàápàá láàrin ẹ̀yìn àtàwọn tó lóko àti gbọ́ ti àfa Buhari ọmọ Musari. alhamdulillah. àpò Saidi sí ló fẹ́ súnmọ́. alhamdulillah. àgbẹ̀lọ́lẹ̀ ẹjọ́ àwọn ìgbà wọ́n ti àwọn gan wọn nu gbàgà lọ. ìjọba wa rìkọ́dù. bẹ́ẹ̀ni bàbá ní gbogbo wàhálà gbòdúkú yẹn kò fẹ́ ṣé kò tiẹ̀ fẹ́ lé sápẹ́ ṣé èmi nígbà bomi báyìí. ṣé ẹ rí nǹkan kan tẹ́mi ní bílífù láyé ni pé mo kọ ìwé kan nígbà kan tíra ni kódà lágbára tó lọ́hùn àwọn tó ń bá wa translate ẹ̀ ni wọ́n ń dá wa dúró nínú àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé àwọn nǹkan mẹ́ta wà tẹ́ẹ̀dá ò gbọdọ̀ relent lé lórí ẹyọ kan ni màá mú bẹ́ẹ̀. لا تجزع بما واجهك من المشاكل لأن المشاكل عنوان للرفعة gbogbo ẹni tó bá rí challenges láyé má sá o má tara o má sọ pé o ṣe mọ́ o because ó lè ṣe pé challenges yẹn òun gan ló máa jẹ́ àdírẹ́sì gíga fún ọ. ọmọ aráyé ni máa lé ní níbi rè torí tó bá ti ní challenges gbogbo ẹ̀dá tí yóò bá rẹ́rìn láyé gbogbo ẹ̀dá tí tó bá máa rẹ́rìn láyé báńdìrì ẹkún ló wà gbà kọjá. yóò wọ sùkún náà. no báńdìrì ẹkún ló máa gbà kọjá ẹ̀rọ àrí lágbájá lẹ́nìí ẹ̀rí lágbájá lẹ́nìí ẹ̀rí lágbájá lẹ́nìí wọ́n ti ní sítórì lánàá kí glory tó dé lẹ́nìí. gbà tí challenges yẹn dé èmi kan nígbà wọn kankan níwájú Ọlọ́run yìí pé gbogbo orú àwọn challenges ní bá rí báyẹn kèé mú fèmí lọ títí mo gbà pé ó wà ní yóò lọ bó ṣe wà yẹn ń sè tá à ń ṣe Ramadan lọ́wọ́ tọ́lọ́ ní kí àwọn èèyàn máa ráǹfààní wájẹ yìí mo ti prepare àkàlẹ̀ pé tí Ramadan bá lọ tán á tún ra àwọn tí wọ́n tún dìde tí wọ́n á criticize wa